Olódùmarè ọba ọ̀run ọba rẹ ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun. Ah, níbi tá a wá bá ọ̀rọ̀ ẹ̀sìn dé lórílẹ̀‐èdè yìí a ti wá sọ di march bí ìgbà tí Chelsea àti Liverpool àbí Arsenal ní ẹjọ́ gbá match ni tí kan wá ń sọ pé 1-1 àbí 2-2 àbí 3-3 ni àbí 0-0 so ó di 1-1 báyìí. ìyá ọlọ́sùn wọ́n lọ dúnkokò mọ́ ìyá ní wọ́n bá sọ fún ìyá pé n tó máa sọ leléyìí ẹ̀yin nu ọlọ́run ṣe wá rí èyí tèmi wá sọ torí mo rí atimújẹ ìyẹn ń ṣe láìfù lọ́wọ́lọ́wọ́ ibi tó bá mi ni mo ti ń ṣe o torí ọ̀rọ̀ tí ó bá nítumọ̀ kéèyàn pàṣẹ bu ni nínú condition tí wọ́n ní fún ìyá wọ́n nínú kó gba Islam ẹ gbọ́ ìyá ọlọ́sùn tá à ń sọ yìí náà tẹ́lẹ̀ ṣé bí Islam ò pé lójú ọmọ ṣiṣẹ́ wọ́n tún ní kó tún padà síbi tí ò pé òun tàbí kó lọ sẹ́wọ̀n ṣé ẹ ti dájọ́ ni ẹ̀yin ládájọ́ tí ó dá tàbí kí kó gba ilé ẹjọ́ lọ ẹ ti wá délé ẹjọ́ gbogbo èyí tẹ́ ẹ ṣe fún níbẹ̀ tó jẹ́ pé ń fi ìbẹ̀rù bojo tí ọ̀mọ̀ etí ọ̀ sọ ẹ wá ṣe bí tí àǹfààní àtòrí ọ̀fẹ́ bá ń bẹ fún kò wá nímọ̀ tí ó wí àbí mo wá ń rí atimújẹ ọyẹ tí mẹ́ntì máa ń ṣe báwọn atimújẹ wá ń fi ọ̀rọ̀ ti tèmi ń fi ọ̀rọ̀ ti mọ́ríkàsì pé wọ́n sọ pé fá ni wọ́n fi tẹ kíní kan àbí gbá oko wọ́n bá sásùn mọ́mọ́ fi tèmi sí mọ́mọ́ fi tèmi kùn ẹ̀mí mi ni mo fi ebúra tí mo bá rí èèyàn àáfàá tó bá lè jáde tí ó sọ fún gbogbo ayé pé òun ládé ifá bẹ̀ǹjọ́ náà ìyàtọ̀ fọ́rọ̀ tá a sọ ìyàtọ̀ fún kíni ìyàtọ̀ fún ọ̀rọ̀ tá a sọ tí n bá rí àáfàá tó bá lè jáde pé adé ifá bẹ̀ wá o tàbádé ifá èmi ló bẹ̀ o kódà kó sọ pé mi lọ́dọ̀ balẹ̀ fún wàláì tàláì súnmọ́bìlà bẹ́ẹ̀ sí máa ń sọ ọmọ èmi ò kéwú o màá gbà síláàmù ńjọ́ náà ohun tí ò bá yí ẹ má lọ́ mi lọ́fun má tún tọ́ bọ̀ o ìbá dára kí ká má kọ́ra wa ní ọgbọ́n kọ́gbọ́n kí ọgbọ́n kọ́gbọ́n tá a bá gbọ́ nǹkan mọ́ bá a di ìṣekúṣe kí ìṣekúṣe tí a bá ń ṣe kọ́ mọ́ bá a di ẹ̀yàmẹ̀yà ṣe rí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfa ọ̀dọ́ àfa tẹ́ ẹ̀ níranú ayé tẹ́ ẹ̀ tí ì jẹ́ nǹkan kan mọ̀ bí táwọn àgbàlagbà ti ń bá bọ̀ o ẹ dákẹ́ a ní sọ̀jẹ̀ ká sojú tì mí ìyá ọlọ́sùn ó ti sọ̀rọ̀ ẹ lọ rèé fọlọ́pàá gbé ẹni ẹlẹ́ni ó pohùn dà èmi evangelist adé ifá ìwàlẹ̀sì èmi ò pohùn dà o ọ̀rọ̀ mọ́ríkàs atimújẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀jọ̀gbọ́n kan sọ̀rọ̀ èyàn kéré nídìí nǹkan rẹ̀ aládò ìwọ̀n ń sọ fún bàbá òkúta gidi ó ní bàbá yìí ó ní dákẹ́ ó ní mọ́ fún ọ lésì mọ́ ọ̀rọ̀ ètò ti lọ tẹ́ ẹ bá fi kọ́ta dé ifá lọ́rùn mi ò ṣàdéhùn pé ẹ ní padà tọrọ gbọ́ ọládéhùn ọ̀rọ̀ tá a sọ ń jọ náà o ó sì ní tẹ́ ẹ bá mi sọ ó sì ní bó ti jẹ́ pẹ̀lú ìrìn àjò àtìmújẹ bóyá bàbá fọ́bọ́jú náà ó sì ti àti ìmọ̀ tárí mọ́ sí ẹ̀ ọlẹ́nìkan tí ṣe èèyàn náà ọ̀tọ̀ tó ní wọ́n fẹ́ mọ̀ ṣèṣe ta lọ́lọ́run ìkan tiẹ̀ mọ̀ dápara ọlẹ́ni ẹjọ́ kan báyìí ó ní ta lọ́lọ́run ni ta lọ́lọ́run kan náà àdúrà àwọn ọgbà ojú òní tiwa ibi títí ń bá mi náà ni mo ti ń ṣe níbi tí mo ti ń wo ọ̀rọ̀ atimújẹun tí ẹ ti gbé hàn mí pé lágbájá ó rí ni báyìí kásá báyìí ká lọ́mọ rí ìyẹn ni mo ní kí n fèsì èyí kí n fi sórí afẹ́fẹ́ pé gbogbo ètò ẹ̀bà sọ pátá ẹ má fọ̀rọ̀ ti mọ́ríkàsì wọ́ ṣẹ́ gbọ́ ẹ má fi ti mọ́ríkàsì wọ́ ẹ̀yin tẹ́ ẹ jọ́dún àfáà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe rí ètò ẹ̀fẹ́ máa dágbálẹ̀ yìí máa sọ yìí bí ìgbà tó jẹ́ pé ẹ fẹ́ máa bà Islam jẹ́ ni ẹ ṣẹnu ní déédéé síbí
ẹsẹ̀ nu ní déédéé síbí. Ẹ̀yin Ọlọ́ṣun Ìlọrin, ẹ̀yin nìkan kọ́ ni mo fẹ́ báwí, ẹ̀yin oníṣẹ̀ṣe Ìlọrin, ẹ̀yin náà ẹ lọ rèé kíyèsára, ẹ̀ ń dójú táyé o, ẹ̀ ń dá ojú ti ayé. Bóyá nígbà tẹ́ sì ṣe ìlàjì Islam, ìlàjì ìṣẹ̀ṣe, ìní ń fún yín níṣòro ni kò yé wa. Ẹ̀ ń dójú táyé, ẹ̀ ń dójú táyé. Kì í ṣe pé báwọn náà ni gbogbo Islam ò tiẹ̀ wá fi ààyè lẹ̀ láti jẹ́ kẹ́ ẹ máa ṣe tí ìwọ̀n balẹ̀ kọ́ tí gan mọ́ ẹjọ́ torí tọ́lọ́hun. Torí gbogbo ìta ń ṣe ayé ní wò wá, ayé ń wò wá, ayé ń gbọ́ wá, ayé sì ń wo pé kí ni ó máa jẹ́ result. Bẹ́ẹ̀ ni ẹ fúnra yín sọ, ẹ fúnra yín ṣe, ẹ má jẹ́ àṣeṣekúṣe, ẹ má jẹ́ àwùwàkiwà. Ọlọ́run Olódùmarè á wà pẹ̀lú wa. Inú wa dùn, àtòní àtọ̀la wa yóò máa dá, yóò sì máa dùn. Èyí tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ èyí tẹ́ ń sọ tẹ́ fi ń wéra wọn o, èmi ọ̀bẹ ni kankan o, èmi ọ̀bẹ ènìyàn o, Evangelist Adéifá Ìwàlẹ̀sìn, èmi ọ̀bẹ ènìyàn o, mi ò bẹ̀ èèyàn o, kódà mi ò dọ̀bálẹ̀ fún yàn. Ẹni tí mo kí ń jọ́ náà bàbá mi ni. Béèyàn bá wá jáde, mo tún sọ sẹ́, bí èèyàn bá jáde tó bá sọ pé Adéifá dákẹ́, ìwọ lọ bẹ̀ wá tàbí ìwọ lọ sọ yìí tó fi sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́, màá gbà fún Islam lọ́jọ́ náà. Sọ́nà wọn ní nǹkan kan ní dátà 1000 naira ní ọ̀jẹ̀ àbò ní 15 ní, àbí ṣérù mi ọwà wá sínú Islam, èrò wà tó ní pọ̀ kí n rẹ́ni tí ó ṣe. Subhana rabbika wábílẹ̀ ẹsẹ̀ máa ṣàtúnfúnná ọmọ tí wọ́n sọ mọ́ Olódùmarè kó wà pẹ̀lú wa. Mo ṣẹlẹ̀ ẹ̀bọ̀rú ẹ̀lẹ́bọ̀ yìí ẹ̀lẹ́bọ̀ ṣiṣẹ́.